Àbàkù dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run ọba. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ àánú yóò wà gbogbo ayé o. Ọgbọ̀n ọjọ́ lónìí nínú oṣù kẹjọ ọdún 2023. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká sí omi mú à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Sẹ́nẹ́tọ̀ David Umahi lánàá ní bàbá àwọn mà ti korò ojú sí àwọn ìwà ìgbín kan èyí tí wọ́n ṣe sí ojú òpópónà márosẹ̀ ti ìjọba àpapọ̀ èyí tó wà ní ìpínlẹ̀ Èkó, pẹ̀lú bí àwọn olùgbé agbègbè ọ̀hún bí wọ́n ṣe sọ ojú òpópónà márosẹ̀ ti ìjọba àpapọ̀ èyí tí wọ́n ṣẹ̀ parí iṣẹ́ lórí rẹ̀ tó kù díẹ̀ péréte kí iṣẹ́ ọ̀hún tó yanjú báyìí, pẹ̀lú bí wọ́n ṣe ń da ilẹ̀ ìdọ̀tí àtàwọn ohun ẹ̀gbin sẹ́ẹ̀bánà ọ̀hún. Gẹ́gẹ́ bí alákòóso ọ̀hún ti sọ̀rọ̀, ó ní ojú òpópónà márosẹ̀ Apapa-Oshodi, ó ní ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ pẹ̀lú owó gọbọi èyí tí ìjọba àpapọ̀ náà láti lè jẹ́ kí àwọn ojú òpópónà wa ní orílẹ̀-èdè Nàìjíríà kó wà ní gerege. Pẹ̀lú rẹ̀ làwọn elétí ikú kan ni wọ́n tún ṣe ohun ìdọ̀tí so níbi àbẹ̀wò èyí tí alákòóso ọ̀hún David Umahi tó ṣe sí ìpínlẹ̀ Èkó lánàá, pàápàá jù lásìkò tó fi ẹsẹ̀ kan dé agbègbè kan èyí tí wọ́n pè ní Tinka èyí tó lọ sí Mile 2 ní Èkó lọ́hùn-ún ló ní èyí jẹ́ nǹkan tó burú jáyé. Ó ní nílùú tó lọ́ba tó níjòyè kò yẹ kírú àwọn nǹkan báyìí kó máa wáyé. Ó ní bí wọ́n bá wojú òpópónà márosẹ̀ ọ̀hún Apapa-Oshodi Tinka sí Mile 2, ó ní ojú òpópónà ìjọba àpapọ̀ èyí tí iṣẹ́ bílíọ̀nù owó iyebíye tó ń lọ lórí rẹ̀ lọ́wọ́ báyìí ni o. Ó ní pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí ó yà òun lẹ́nu láti rírú àwọn ẹ̀gbin báyìí lójú òpópónà náà tí àwọn olùgbé agbègbè ọ̀hún tí wọ́n ṣe síbẹ̀. Ó ní nípa ìdí èyí bí oko ò bá jìn ilá kì í kó. Ó ní òun pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwoolu wọn yóò jọ jókòó yí tábìlì pò láti ṣe ìpàdé pẹ̀lú bí wọ́n ṣe kó gbogbo àwọn ẹ̀gbin ọ̀hún kúrò. Bákan náà tí wọ́n yóò fi òfin de ẹnikẹ́ni yòówù èyí tó fẹ́ ṣe ìdọ̀tí síbẹ̀, tàbí kí wọ́n fi ọwọ́ òfin mú àwọn ènìyàn tí wọ́n ṣe ìdọ̀tí síbẹ̀ láwọn òpópónà ti ìjọba àpapọ̀ èyí tó wà jákèjádò ní ìpínlẹ̀ Èkó. Arákùnrin kan Olúwaṣeun Adébáyọ̀ lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ni wọ́n ti fi ọwọ́ òfin wọ́ arákùnrin ọ̀hún tuurutu lọ sílé ẹjọ́ wípé ó hùwà eléyìí tó kù díẹ̀ káàtó èyí tí ò bójúmu láwùjọ. Olúwaṣeun Adébáyọ̀ òun ni wọ́n ní kí wọ́n lọ fi sínú ọgbà àmọ́ èyí tó wà nílùú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn látàrí pé ó bá arábìnrin kan Esther Odúsànyà ó bàjà tó sì fa irun dàda eléyìí tí ń bẹ lórí arábìnrin ọ̀hún tó fà tu mọ́ lórí tuurutu. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tó ṣẹlẹ̀ níbi tí wọ́n ní arábìnrin Esther Odúsànyà ń gbé ní àdúgbò kan tí wọ́n pè ní Awósànyà ní àdójúkọ ilé ìyá ọlọ́jà èyí tó wà ní Àjàká ní Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ọjọ́ 26 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ní nǹkan bíi aago 11 òwúrọ̀ ó kọjá ìṣẹ́jú 5 èyí tí wọ́n ní gbólóhùn asọ̀ kékeré kan ló wáyé láàrin Adébáyọ̀ àti arábìnrin Odúsànyà èyí tó fà á kí arákùnrin Adébáyọ̀ kó fa irun dàda àtọwọ́dá tá a mọ̀ sí dreadlock kó fà á mọ́ arábìnrin ọ̀hún tú lórí, èyí tó sì fa ọ̀pọ̀lọpọ̀ jàǹbá ara fún arábìnrin Esther náà. Ní báyìí ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n gbé lọ ilé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sílùú Ṣàgámù lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ni wọ́n dá ẹjọ́ náà níbi tí wọ́n ti ní kí wọ́n lọ fi arákùnrin Olúwaṣeun Adébáyọ̀ sínú ọgbà àmọ́ olùdájọ́ ọ̀hún tó dá ẹjọ́ náà adájọ́ ọ̀hún èyí tó dá ẹjọ́ náà Ọ̀sányìn èyí tó kọrújú sí ìgbésẹ̀ èyí tí Adébáyọ̀ ń sọ àti ìwà tó wù yìí lónìí
kí wọ́n lọ fi Adébáyọ̀ pamọ́ sínú ọgbà àhámọ́ títí di ìgbà tí ó fi san owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà 200 náírà tí wọ́n sì sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 27 nínú oṣù kẹwàá ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí adájọ́ Ọ̀sányìn bó ṣe dá ẹjọ́ náà lánàá nílẹ̀ẹ́jọ́ májísírèètì náà tó wà nílùú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Àwọn ènìyàn méjì kan rèé èyí tó jẹ́ pé wọ́n wá ilé ìjọsìn ṣùgbọ́n ohun tí wọ́n wá kọ́ ni wọ́n kọjú mọ́ tí wọ́n sì gbabẹ̀ tí wọ́n di èrò ọ̀run o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, àwọn arákùnrin méjì kan Fẹ́mi Akínọlá tí ṣẹni ọdún 32 32 years tó ń gbé ní agbègbè Odò Ẹran Ìtìrẹ́ ní ìpínlẹ̀ Èkó àti ọ̀gbẹ́ni Túndé Fáládé tí ṣẹni ọdún 45 35 years tó ń gbé ní agbègbè Kọ́lá Alágbàdo ní ìpínlẹ̀ Èkó. Àwọn mà ní wọ́n ní wọ́n wá ilé ìjọsìn Kérúbù àti Séráfù kan eléyìí tó wà ní ìpínlẹ̀ Ògùn fún ìsìn kan eléyìí tí wọ́n bá ṣe níbẹ̀ ṣùgbọ́n ní gẹ́lẹ́ tí wọ́n débẹ̀ ni wọ́n kúrò nínú ilé ìjọsìn ọ̀hún tí wọ́n ní àwọn fẹ́ lọ rèé wẹ̀ nínú odò níbi tí wọ́n ti rì sínú omi. Lásìkò yìí ni àwọn ènìyàn tó mọ̀wẹ̀ bí ẹja nínú odò ni wọ́n dóòlà wọn kúrò nínú omi náà tí wọ́n kó wọn lọ sí ilé ìwòsàn General Hospital tó wà ní Ìtòrè ní ìpínlẹ̀ Ògùn. Lásìkò tí wọ́n gbé wọn débẹ̀, gbogbo akitiyan àwọn dókítà láti dóòlà ẹ̀mí àwọn arákùnrin méjèèjì ọ̀hún eyín Fẹ́mi Akínọlá àti Túndé Fáládé o, wọ́n ní gbogbo akitiyan wọn pàbó ló já sí o tí wọ́n sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn arábìnrin Ọmọlọ́lá Òdútọ́lá o fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wípé arákùnrin kan tó ní ilé ìjọsìn ọ̀hún náà ló wá fi ẹ̀sùn ọ̀hún ló fi tú àwọn ọlọ́pàá létí o wípé àwọn ènìyàn méjì kan nínú àwọn ènìyàn tó wá ilé ìjọsìn ọ̀hún fún ayẹyẹ kan tí wọ́n fẹ́ ṣe o ni wọ́n kúrò tí wọ́n sì ti ń wá báyìí tí wọ́n mọ̀ bí tí wọ́n yà sí kó tó di pé wọ́n kófìrí wọn wípé wọ́n lọ wẹ̀ ní odò èyí tí wọ́n rì sínú odò ọ̀hún. Ilé ìjọsìn Kérúbù àti Séráfù náà tó wà ní agbègbè Oníkókò ní Ìtòrè ní ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o. Ní báyìí ọ̀rọ̀ ọ̀hún ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n sì ti kéde àwọn èèyàn méjì náà wípé wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà adẹ́rìn-pòṣónú Ayọ̀dèjì Mákùn tí gbogbo èèyàn mọ̀ sí AWON mà ló ti sọ̀rọ̀ jáde lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná èyí tó ṣẹ̀ nínú ilé rẹ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó níbi tí àwọn dúkìá olówó iyebíye tó ti jóná gúdúgúdú tó di eérú. Ó ní lótìtọ́ àti lódodo ọkàn òun bàjẹ́ o. Ó ní ilé ló jóná, ẹ̀mí òun àti ẹbí ará ọ̀rẹ́ o kò sí ẹ̀mí kankan èyí tó bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún tó bá lọ. Ó ní ṣùgbọ́n pẹ̀lú bóun ti ń sọ̀rọ̀ yìí o, ó ní dúkìá kanṣo ogún kanṣo tó kùkù òun láyé pàápàá jù tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn bàtà aṣọ àti àwọn ohun ẹ̀ṣọ́ ara. Ó ní àwọn nǹkan wọ̀nyí èyí tó kùkù òun kò ju àwọn èyí tó ń kó kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí òkè òkun fún ìrìnàjò afẹ́ èyí tó òun rìn lọ pẹ̀lú àwọn ẹbí òun nìkan ló kù. Ó ní yàtọ̀ sí èyí o, ó ní gbogbo ohun tí ọmọkùnrin fi ń ṣe ẹ̀ṣọ́ láyé o ló ti jóná mọ́ inú ilé ọ̀hún gúdúgúdú. Ó ní ilé ló jóná o, ẹ̀mí òun ò jóná. Ikú tí ò bá pani tó bá ṣí ni nífìlà. Ó ní ó yẹ kéèyàn máa dúpẹ́ fún Ọlọ́run ọ̀nà. Ó ní nípa ìdí èyí pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí kò lè dá àwọn padà sí ẹsẹ̀ àárọ̀. AWON tó sọ̀rọ̀ náà níbi tí wọ́n ti ń ṣe àtúnṣe ilé ọ̀hún tó jóná pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ nínú ọgbà náà èyí tó sọ̀rọ̀ tó bojú òkè wọlẹ̀ tí omi jábọ́ lójú rẹ̀. Ó ní pẹ̀lú gbogbo kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lẹ́nu AWON. Ó wá padà dúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ ẹbí ará àti ọ̀rẹ́ èyí tó fi ìfẹ́ hàn sí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún èyí tó jó ilé rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, àwọn olùkópa nínú Big Brother Naija èyí tó ń lọ lọ́wọ́ báyìí, ọ̀kan nínú àwọn ènìyàn ọ̀hún tó jẹ́ arábìnrin Cynthia Nwadiora tí gbogbo èèyàn túmọ̀ sí Sisi mà ló ti sọ̀rọ̀ jáde o wípé aáwọ̀ tí ń bẹ láàrin òun àti Alex ó ti yanjú báyìí kí gbogbo àwọn ènìyàn kí wọ́n máa kí òun àti Alex gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ní báyìí o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé nínú eré ọ̀hún tí wọ́n ti kọ́kọ́ kópa
èyí tó wáyé ní ọdún 2018 ní Alex tí ṣe arákùnrin ọ̀hún àti CC ni wọ́n ti ní gbólóhùn asọ̀. Láti ìgbà náà ni wọ́n ti yanra wọn lódì tí ẹnikẹ́ni kò bára wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n nínú BB Naija All Stars èyí lèyí tó ń lọ lọ́wọ́ báyìí ni CC ló ti kéde rẹ̀ wípé ní báyìí o gbogbo nǹkan eléyìí tó wà láàrin òun pẹ̀lú Alex èyí tó ń dá wàhálà fàákájà sílẹ̀ láàrin wọn gbogbo rẹ̀ pátá lọ́lọ́run ti yanjú o. Ogun ti lọ sódò, ogun ti lọ rèé mí, ogun ti sinmi báyìí. Ó ní CC ní àti òun àti Alex ó ní ọ̀rẹ́ tó dánmọ́rán ó ti bẹ̀rẹ̀ sí ní jẹyọ láàrin wọn o. Kò sí ìjà, kò sí gbólóhùn asọ̀ mọ́ báyìí. Ọ̀rẹ́ làwọn bẹ̀rẹ̀ sí ní ṣe, ọ̀rẹ́ làwọn ó sì máa ṣe títí ayérayé o. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ àánú 30 nínú oṣù kẹjọ ọdún 2023. Títí dojúmọ̀ àná àtẹ́tùmọ̀ aláǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn míì. Mo gbà ládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà nínà wá. Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ láfi pàdé. Àmín, ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.